ṣẹ́yìn náà ti gbọ́ ohun tí Nans president ṣe o. Ó lágbára o. Ǹjẹ́ ẹ ti gbọ́ nǹkan tí comrade Atiku Abubakar Isa president National Association of Nigerian Students Nans tó ṣe o. ṣẹ́yìn náà ti rántí Nans president tọ́nà dìtẹ̀ lọ́jọ́ sí tó ń kà bòròbòrò tọ́nà náà tójú rẹ̀ pọ́n báyìí. Nans president mà ti jáde báyìí o. wọ́n ló ti lọ sú àwọn èèyàn tó fìyà jẹun. wọ́n ló sú àwọn èèyàn lóríṣiríṣi o. alákọ̀ọ́kọ́ tá a rí bí yìí wọ́n ló sú ọmọ president wa ìyẹn Seyi Tinubu o. ó tún sú Dss. wọ́n ló sú Ọ̀gá Ile Ise Nta. wọ́n ní wọ́n fìyà jẹun. wọ́n ní ká fọwọ́ òfin mú wọn. òun fẹ́ gbẹ̀san o. wọ́n ní owó tí ó béèrè lọ́wọ́ wọn jẹ́ 38.3 billion naira fún damages. ó lágbára o. ọ̀rọ̀ yìí ó lágbára púpọ̀ o. kí la fẹ́ ṣe sílẹ̀ yìí? bàbá jáde padà ó wá ń sú àwọn èèyàn bíi Dss. ó sú Ọ̀gá Ile Ise Nta. ó sú ọmọ president Tinubu ìyẹn Seyi Tinubu o. ó ní kó sọ damages fóun fún ìyà tó fi jẹun ìyẹn owó 38.3 billion naira. kábíyèsí elédùmarè. ẹ jọ̀wọ́ ẹ fi comment section ẹ dáàbò wá. báwo lẹ̀yin ṣe rọ́rọ̀ yìí sí? báwo ló ṣe fi sọ́dọ̀ tiyín sí báyìí? nítorí pé kò yé wa o. àfikọ́ ló wàá ṣàánú fún wa o. ọ̀rọ̀ yìí lágbára o, ó tojú sú wa o.